ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Bàbá Kabiyesi wọ́n ronú sí ọ̀rọ̀ Kabiyesi, inú wọn ó dùn sí ọmọ tuntun tí àǹtí wa bí, ṣùgbọ́n ọ̀rọ̀ yìí wọ́n ní ó gba ọgbọ́n. A dúpẹ́ pé a ṣì ń rí gist kan sọ, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run á dẹ̀ dúró tì mí. ẹ̀yin èèyàn ilé, gist tèmi òun ni ó dá lórí ìwà àti ìṣesí Kábíyèsí nínú pálásì bàbá wa erin ńlá. Bí a ṣe gbọ́ o, wọ́n ní ọ̀rọ̀ àgbà bí ò ṣẹ lówùúrọ̀ tó bá pẹ́ títí a ṣẹ lọ́jọ́ alẹ́. Ọ̀rọ̀ èyí tí ó ṣẹlẹ̀ tí Kábíyèsí ò lè sọ̀rọ̀ fún Queen Naomi lórí ọ̀rọ̀ oyún tí àǹtí wa gbé àti wọ́n bá wọn gbé oyún àbáwọn náà lóyún, a lè sọ ẹni tó ní nínú méjèèjì, ṣùgbọ́n Kábíyèsí break news yẹn, wọ́n break news ní orí social media wípé àwọn bí ọmọ. ẹ̀yin èèyàn lé, ọgbọ́n ni bàbá wa lò, ọgbọ́n. Lóòótọ́ à ń bínú pé Kábíyèsí ò sọ fún Queen Naomi, Kábíyèsí ò sọ fún Queen Naomi, Kábíyèsí ò lè sọ fún Queen Naomi nítorí wípé àgbàlagbà ni Kábíyèsí, wọ́n gbọ́n níta, wọ́n gbọ́n nínú. Ọ̀rọ̀ yìí kò ń ṣe nǹkan tí Kábíyèsí lè sọ síta, nítorí kì í ṣe ọ̀rọ̀ tán lè sọ síta. ẹ̀yin èèyàn lé, wọ́n ní àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ àdòdìndé. Queen Naomi, ẹ̀yin ni mo wá ṣe gist fún, ẹ lọ ní sùúrù o. Lóòótọ́ gbogbo àwọn èèyàn ń sọ pé kẹ́ ẹ move on pẹ̀lú live yín, kẹ́ ẹ fi bàbá werin ńlá sílẹ̀. Tẹ́ bá fi bàbá werin ńlá sílẹ̀, ayé á kẹ́gàn, ayé á sọ̀rọ̀, ayé á bú yín, ayé á sọ ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ gbọ́ sí yín, nítorí wípé nǹkan tó ń fẹ́ náà ni kẹ́ ẹ bínú kúrò nínú pálásì yẹn. Nǹkan tó fẹ́ o ní kẹ́ ẹ bínú kúrò nínú pálásì. Ẹ̀yin náà wò ó nìsín, tẹ́ bá kúrò nínú pálásì tẹ́ bínú lọ, kí ló fẹ́ jèrè yín? Nǹkan tí ẹ fẹ́ kó ṣẹlẹ̀ gan láwá ṣẹlẹ̀. Wọ́n ló ti tán, wọ́n láwọn ti rí díẹ̀ o. ẹ̀yin èèyàn iléeṣẹ́ ń gbádùn mi. Queen Naomi, ẹ lọ ṣe sùúrù gẹ́gẹ́ bí màmá wa nínú Olúwa, godmother, màmá wa nínú Olúwa, godmother o. Bí wọ́n ṣe sọ, wọ́n ní kẹ́ ẹ ní sùúrù, nítorí wípé tí ẹ bá ní sùúrù nǹkan máa bàjẹ́. Yorùbá ní gbogbo ọ̀rọ̀ èyí téèyàn mọ̀ èyí téèyàn ò mọ̀, Ọlọ́run rí gbogbo ẹ̀ o. A lè bínú sí bàbá wa, ẹ̀ẹ́dẹ̀ lè bínú sí bàbá wa, kò sẹ́ni tó lè bínú sí bàbá wa, nítorí pé bàbá wa wọ́n mọ nǹkan tó ń ṣe. ẹ̀yin èèyàn lé, ẹ má jẹ́ ká wo ọ̀rọ̀ yìí pẹ̀lú ojú ìta o, ẹ jẹ́ ká wò pẹ̀lú ojú inú. ṣó ti yé yín? ẹ jẹ́ ká wò pẹ̀lú ojú inú. Queen Naomi, ẹ̀mí mímọ́ Ọlọ́run kò ní fi yín sílẹ̀, ẹ má bínú. Ẹ fi ọ̀rọ̀ yìí ẹ fi ṣosùn, kẹ́ ẹ fi para. Ó difficult fún wa láti believe pé báwo ni Kábíyèsí ò ṣe ní sọ fún yín, ṣùgbọ́n ẹ má bínú. Ó yé bàbá wa dáadáa. Bàbá wa Ọlọ́run fi wọ́n sí orí ìtẹ́ yẹn nítorí pé àgbà ni wọ́n. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín, adúpẹ́ àtọpẹ́dá. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbàlagbà, ẹ ṣé, adúpẹ́ àtúnọpẹ́dá. Mashola Gist TV ń kí yín. ẹ̀yin ará ilé, orúkọ mi ni Mashola, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Yorùbá ni mo máa ń sọ lórí ìkànnì yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì
ẹ̀yin èèyàn létẹ̀ bá ti subscribe o ẹ subscribe o kẹ́dẹ̀ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń ṣe advert lórí ìkànnì yẹn, kàn sí wa ní Mashola Gist TV @gmail.com. Ọlọ́run á máa ràn gbogbo yín lọ́wọ́ o, Ọlọ́run á máa bá mi gbọ́wọ́ yín sókè o, òkè òkè ni ọlá yín á máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Bí a ṣe ń sọ lọ, Queen Naomi, ẹ̀yin ni ọ̀rọ̀ yìí bá wí nítorí pé Ọlọ́run ti fi yín ṣe àgbà nínú ẹ̀mí. Lóòótọ́ ẹni ẹ̀ lè bá àǹtí wa ẹ ṣe mọ́ nítorí ìwà tó ti wù sí yín. Ẹlẹ́ ti dáríjì wọ́n nítorí pé ọmọ Ọlọ́run ni yín. Ṣùgbọ́n mi ìfẹ́ kẹ́ bínú sí bàbá wẹ̀rin ńlá. Ẹ̀yin náà ẹ gbọ́ gbogbo nǹkan táwọn CS ti sọ. Wọ́n ní Ọlọ́run yan ẹ̀yin méjèèjì fúnra yín látọ̀run ni. Màmá Queen lè bínú pé kí Kábíyèsí fọmọ àwọn sílẹ̀ o, àwọn ò fẹ́ wàhálà fọmọ àwọn o. Ó nọ́mà kí màmá Queen bínú, ó nọ́mà kí gbogbo wa bínú, ó nọ́mà kí ọ̀nkù yín bínú, ó nọ́mà kí gbogbo fámìlì yín bínú. Ṣùgbọ́n ẹ̀yin ò lè bínú nítorí pé Ọlọ́run dìídì yàn yín fún Kábíyèsí ni láti protect Kábíyèsí, láti ràgàbọ̀ Kábíyèsí. Ẹ mọ̀ nǹkan tí màmá Western Ajayi sọ ni. Wọ́n ní kẹ́ ẹ má bínú, wọ́n ní kẹ́ ẹ fi ṣe osùn kẹ́ ẹ fi para nítorí pé Ọlọ́run ti sọ yín di àgbà nínú ẹ̀mí. Ìtorí ìdí èyí, Queen Naomi ẹ lè bínú sí Kábíyèsí o, ẹ lè bínú sí Kábíyèsí rárá nítorí Ọlọ́run ti yàn yín sí ipò àgbà. Ọlọ́run dẹ̀ mọ̀ yàn yín fún Kábíyèsí ni. Ẹ má bínú, ẹ fi ọ̀rọ̀ yìí ṣosùn kẹ́ fi para. Ẹ mọ̀ pé ọmọ tó wá sáyé kò lẹ́ṣẹ̀, kò dẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kó tó wá sáyé. Ṣó ti yé yín Queen Naomi? Mi dẹ̀ fẹ́ kí ẹ̀yin abiyamọ ayé kẹ́ bínú nítorí pé ọmọ jòjòló ẹ̀jẹ̀ tuntun náà bí. Kábíyèsí wọ́n mọ̀ wípé àwọn fi ọ̀rọ̀ yìí pamọ́ fún yín, wọ́n gbà. Ìtorí ẹ̀ ni wọ́n fi tẹ̀lé yín ní ìgbà tẹ́ lọ sí Àkúrẹ́, tí wọ́n tẹ̀lé yín láti lọ tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí wípé àwọn ò gbọ́ nǹkan kan o, bíi ti tẹ́lẹ̀ ni àwọn ń pè tí wọ́n láwọn lóyún tó jẹ́ pé tó bá yá oyún á tún wálẹ̀, wọ́n ní bíi tẹ́lẹ̀ làwọn pè, wọ́n ní ó yà wọ́n lẹ́nu nígbà tí àwọn gbọ́ wípé àǹtí wa bímọ. Ẹ̀yin èèyàn lé, the only thing tí èmi fi òpó yẹ kí Kábíyèsí ṣe ni pé ìgbà tí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ yẹn kí wọ́n tó sọ síta, ó yẹ kán pe Queen Naomi, kan sọ fún Queen Naomi, kán dẹ̀ ṣàlàyé ara wọn. Ṣùgbọ́n èèyàn máa ń ṣàṣìṣe ń gbà mí tó jẹ́ pé èèyàn á ṣe nǹkan míì ń gbà mí tó jẹ́ pé létẹ̀ èèyàn á realize. Ẹ má bínú sí Kábíyèsí Queen Naomi, mi ìfẹ́ kẹ́ bínú sí Kábíyèsí, mi ìfẹ́ kẹ́ bínú lásìkò yìí. Ìbínú kò ń ṣe nǹkan tó dáa, because tẹ́ bá bínú nǹkan tá ti ń tò ó lè bà gbogbo ẹ̀ jẹ́. Ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ yìí ó gba ọgbọ́n, ó gba òye, ó gba rírò. Queen Naomi ẹ má bínú sí Kábíyèsí o, ẹ má jẹ́ kí àwọn èèyàn fi yín ṣẹlẹ́yà, ẹ má jẹ́ kí ọ̀rọ̀ àwọn èèyàn kó rí bọ́n ṣe fẹ́, ṣùgbọ́n ẹ dójú ti àwọn ẹlẹ́gàn. Mo fẹ́ kẹ́ ẹ fi òye kẹ́ ẹ fi gbé ọ̀rọ̀ yìí bí màmá wa ṣe sọ wípé kẹ́ ẹ ní sùúrù, wípé ìgbéyàwó ó gba sùúrù, ó gba ọgbọ́n, ó gba òye. Mo dìídì ṣe gist láàárọ̀ yìí ni nítorí nǹkan táwọn èèyàn ń sọ. Ẹ wo ìgbà tẹ́ ti ń ní sùúrù bọ̀ lórí ọ̀rọ̀ yìí, gbogbo ẹ̀ á níyanjú. Ẹ̀yin èèyàn lé, ṣùgbọ́n nǹkan tẹ́mi ń sọ ni pé ó yẹ kí Kábíyèsí kan sọ fún Queen Naomi bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́. Ṣó ti yé yín ẹ̀yin ará lé, bàbá wa ní Kábíyèsí. Látìgbà tí mo ti bẹ̀rẹ̀ channel yìí ni mo ti ń support Kábíyèsí, mo dẹ̀ ṣe máa support Kábíyèsí ni torí bàbá wa ni wọ́n jẹ́. Ṣùgbọ́n gbà míì béèyàn bá ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀ ó máa ń rí bákan lára àwọn ènìyàn. Queen Naomi, Ọlọ́run á wà pẹ̀lú yín. Ibi tí Ọlọ́run mú yín lọ
èèyàn kan kò lè dá dúró. Ọlọ́run nìkan ló mọ ibi tó mú yín lọ. Ọlọ́run á dẹ̀ mú yín débẹ̀ ní agbára Ọlọ́run. Ẹ̀yin náà ẹ máa bímọ létadé ní káwò, ẹ máa bí ìbejì ní agbára Ọlọ́run. Ọlọ́run Elédùmarè á dẹ̀ wà pẹ̀lú kábíyèsí. Ìfẹ́ tó wà láàrin yín ayé àtẹ̀ṣẹ̀ wọn ní ìdàrú o. Ẹ má gba èṣù láyè. Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel yìí. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́ àdúrà gbogbo yín o. Gbogbo nǹkan tẹ́ ń bá dáwọ́lé á máa yọrí sí rere o. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Gbogbo ẹ̀yin subscribers àdúpẹ́. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń share àti ń comment àti good one àti bad one, gbogbo ẹ̀ ló bá mi lára mu. Kò sí èyí tí ò bá mi lára mu. Ẹ̀yin tẹ́ ń bú mi náà ẹ ṣé. Ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè á jẹ́ kẹ́ rí òótọ́ ọ̀rọ̀. Á dẹ̀ jẹ́ kẹ́ gba òótọ́ ọ̀rọ̀. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo ilé àti ọ̀nà yín o, àti èmi tí mò ń sọ̀rọ̀ yìí. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Ẹ má gbàgbé à ń ṣe advert lórí channel yìí. Ẹ kàn sí wa ní masholagistv@gmail.com. God will bless you. Please share, like, comment. God bless you. Mashola Gist TV. Love you all.